tá a bá ń sọ nípa arthritis ìyẹn àìsàn àròmọléegun àwọn irú àwọn kí ló ń jẹ́ bẹ́ẹ̀ gan kí ló ń jẹ́ arthritis. Arthritis kí n sọ nílẹ̀ máa tún bẹ̀ ní Yorùbá. Arthritis simply means the range of conditions that entails the inflammation and pain along in the joints. Ní àwọn oríkèéríkèé ara. Ní irọ́ o ẹ má ṣe mi gbọ́ o ní irú bí hip yìí ní yìí feet yìí ẹ pa àwọn joint kan wà bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Tó bá ti tí cartilage. Ìgbàròkó òdì. Bẹ́ẹ̀ni cartilage. Ìgbàròkó lélẹ̀. Ẹ mọ irú bíbá ẹ. Ìgbàròkó nìyẹn. Bẹ́ẹ̀ni. Ilé náà pẹ̀lú orúnkún. Nínú orúnkún. Then àti feet. Okay. Àfẹ́tì tẹ́tí àwọn joint tó link egungun kan sí kejì. Àti gìgísẹ̀. Ẹ̀bẹ̀ àti gìgísẹ̀ àwọn bíi point joint wà àti gbogbo bíi point ẹ̀. So tó bá ti di pé àwọn cartilage tó dàbí cushion ẹ mọ̀ tọ́mọ̀ ẹ̀ bá fẹ́ téèyàn bá ní bẹ́ẹ̀dì ńsìn èèyàn ní cushion kí wọ́n tó lè sùn lé lórí. So the same thing egungun ẹ̀ náà àwọn cushion kan wà nínú egungun ẹ̀ máa ń pè ní cartilage. Àwọn ẹran kan wà ń bẹ̀. Ẹ ti gbà àwọn ẹran ẹ̀ so tó bá ti di pé bóyá ẹran ẹ̀ ti wá damage àbí kankan ti ṣẹlẹ̀ sí bóyá inflammation ṣẹlẹ̀ níbẹ̀. Then we have what we call arthritis. So arthritis is simply. Kí ló ń pè ní inflammation? Inflammation tàbí kó wú. Kí nǹkan wú. Kí nǹkan wú àbí kó wà stretch beyond normal. Kó ti fẹ̀. Tó ti fẹ̀ ju normal. Kọjá ààyè. Bẹ́ẹ̀ so tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí cartilage tó dàbí shock absorber egungun àwọn joint yẹn òun la máa ń pè ní arthritis. Ta ló lè ṣẹlẹ̀ sí ọmọdé ni àbí kò sẹ́ni. Ó lè ṣẹlẹ̀ sẹ́ni but àwọn tó wà prone to it ni àwọn àgbàlagbà but ó lè ṣẹlẹ̀ at any age. Irú àwọn tó bá sanra kò ní láti dàgbà kó tó ní arthritis. Àwọn tó kì í exercise ọmọ ní arthritis. So yẹn wọ́n máa ṣe eré ìdárayá dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ̀yà máa sáré kiri àbí kéèyàn máa rìn káàkiri àdúgbò ìwọ ń bẹ̀. Bí a kéèyàn máa exercise kéèyàn dẹ̀ watch weight ẹ̀ but mo fẹ́ sọ àṣírí kan fún wa ṣe ti rí àwọn èèyàn máa ń ṣe mistake arthritis àti rheumatism wọn mọ ìyàtọ̀ tó wà láàrin ẹ̀. Ìwọ náà pè ní. àwọn ní arthritis àwọn ní rheumatism wọn mọ ìtàwọn ní nínú ẹ̀. Ìwà ni àkúrègbè ń pè kàn ní àkúrègbè. Òun náà ní bẹ́ẹ̀ àwọn máa ní arthritis rheumatism ṣe ti rí arthritis ni tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí cartilage tó ń hold bone yẹn. Ìyẹn ẹran so a ní oríṣi méjì la ní a ní osteoarthritis àti rheumatoid arthritis. So yẹ tí osteoarthritis yẹn ní pé bóyá cartilage yẹn bóyá ó ti worn out as a result of bóyá tension tí bone yẹn wà subjected to ṣùgbọ́n yẹ tí rheumatoid arthritis tó jẹ́ kejì yẹn òun ni ó jẹ́ tí body tí immune system tó bá lọ àtàkì àwọn tissue tó wà nínú tó hold bone dání ẹni ẹ máa ní rheumatoid arthritis táwọn èèyàn ń pè ní rheumatism. òun ló ìfàtẹ́ pé tẹ́tí ẹ mọ̀ pé immune system ni ó take tissue tó hold bone níbi joint as enemy so ó wà lọ àtàkì ẹ dẹ̀ mọ̀ pé kíní bí tissue yẹn kò tán níbẹ̀ ó káàkiri gbogbo ara ni so tó bá ti attack ó máa affect gbogbo ibi tí tissue yẹn wà ní ara. nínú arthritis àti rheumatism wo ló burú jù. tẹ́tírí ẹ má ṣì mí gbọ́ o arthritis ni gbogbo ẹ̀ ṣùgbọ́n the second division of arthritis is called rheumatism. So arthritis gangan lórúkọ ẹ̀. The first part arthritis is divided into two. We have osteoarthritis and rheumatoid arthritis. Rheumatoid arthritis ẹ̀ làwọn èèyàn ń pè ní rheumatism. Ìyẹn báwo ló ṣe máa ń múyàn. Ìyẹn ni wípé ìyẹn kọ́ nìyẹn fà. Immune system bá ṣe sọ nípa diabetes nígbà yẹn tápá diabetes pé immune system tó bá ti attack beta cell tó ń produce insulin the same way gbogbo àwọn joint àwọn cartilage àti àwọn kíní tó mùdùmùdù tó mú egungun dání tí body system bá lọ ní enemy ni tó lọ mistake àwọn joint tó mú egungun dání as enemy ó máa ní ẹ máa ní rheumatoid arthritis àbí rheumatism. So òun ló fi fàtán pé rheumatism ó máa ń radiate from one point to another torí pé àwọn joint àwọn bíi mùdùmùdù yẹn kì í ṣe. àbóhùn náà ń pè ní àwọ̀ká ni. òun náà máa ń pè bẹ́ẹ̀. ká máa lọ káàkiri gbogbo ara. ẹ mọ gbogbo fi ń lọ káàkiri torí pé tó bá ti àtúbírísì tó bá ń ké bírísì immune system ó lọ attack joint tó mú bí ní kàpù ìdání ibi tó mú bí orúnkún dání. then ẹ mọ̀ pé àwọn ẹ̀kíní àwọn mùdùmùdù yẹn tó wà ní egungun yẹn ó lọ káàkiri gbogbo ara ni so ó máa radiate lọ sí gbogbo ibi tí mùdùmùdù yẹn wà lára. a máa wọ káàkiri torí pé ó ti affect ibi tí mùdùmùdù bí cartilage a máa ń pè cartilage yẹn ó ti affect ẹ̀ tó ibi tó ti mú gbogbo bone. tó bá mú yàn débi ògóńgó kí ló lè ṣe fún yàn. ṣé tó bá ti mú yàn ó lè paralyze ẹlòmíì. bẹ́ẹ̀ni. àbó lè fi hàn stroke ni. ó lè fi hàn stroke. ẹ mọ reason tó ní pẹ́ ní onílé rìn mọ́. àwọn kọ̀ọ̀kan wà tó máa tẹ̀ mú yàn lápá bíi tẹ́lẹ̀ tó bá ti dín pé bóyá bí tẹ́lẹ̀ mi ti ń wọ́wọ́wọ́ tó bá ṣọ́ra ó lè lọ bend.
àánú ń pẹ nìkan kí wọ́n máa bóun wọ kí wọ́n máa bóun ṣe mistake tó ṣe ni wípé kò béèrè wípé báwo ni kíní yẹn ṣe dé ogbó bí báwo ló ṣe dé ẹsẹ̀ torí pé rheumatism ló máa ń ṣe àwọn èèyàn torí pé nígbà tí immune system tó bá ti attack tissue tó mú bone dání tó mú joint dání tissue yẹn dẹ̀ lọ láàrin gbogbo ara so ó máa radiate sí gbogbo ibi tí tissue yẹn wà ẹni yẹn máa ní nǹkan tá à ń pè ní rheumatism ṣùgbọ́n arthritis nìkan ni pé ibi joint nìkan ni arthritis ní osteoarthritis máa ń múyàn ṣùgbọ́n ti rheumatism ó máa radiate sí gbogbo ibi tí tọ́mọ alára ń ròyàn ńkọ́ ara body pain yẹn tó ń kọ́ body pain tẹ́tí ìgbà míì tó bá yẹ pé bóyá ibi tí arthritis yẹn lọ bóyá ok for example sin ẹ mọ̀ pé níbi bíi náà joint ibì kan lélẹ̀ ó ti tó bá dé pé bóyá ó ti mú kíní ó ti àtàkì gbogbo bone gbogbo àwọn mùdùmùdù tó wà níbí ó máa affect ara náà torí ó máa fẹ́ pass lọ sí ọwọ́ kejì náà. tó bá rí bẹ́ẹ̀ sà kí ló ń bọ̀ kí ni ohun ètùtù nílẹ̀ Yorùbá. nílẹ̀ Yorùbá a máa ń pe oògùn kan ní turmeric ẹ lọ confam ẹ tíyàn bá mú turmeric kó máa fi sínú oúnjẹ àbí kó máa fi sínú omi kó máa mú wàhálà ó ṣiṣẹ́ fún arthritis àti rheumatism bẹ́ẹ̀ni ṣùgbọ́n ètò tó wá ṣiṣẹ́ ju ni pé kéèyàn wá mix turmeric yẹn náà mọ́ boswellia oògùn yẹn wọ́n máa ń pè ní Indian frankincense ó wà ní Nàìjíríà náà bẹ́ẹ̀ni a máa ń pè ní Indian frankincense a máa ń pè ní ìnagijẹ ní Indian frankincense a máa ń pè ní boswellia bíi plant ni bí. bọ́lá àwọn ti á lè ríra. so ó bá dé jumia yẹn máa ríra jumia boswellia lórúkọ ẹ̀ kí yẹn máa mú boswellia yẹn kí yẹn máa mú bíi 500 ml ọmọ mi máa ń ṣe sínú capsule boswellia bíi herb ni òyìn lè mú ẹyọkan lára ẹyọkan láàtún ẹyọkan lára adá 300 mg 500 ml kí yẹn máa lò mọ́ research show pé tí yẹn bá mix boswellia yẹn àti turmeric yẹn wọn bí arthritis àbí rheumatism ẹ̀ ló máa kí ọ. tìbílẹ̀ tí wàá ń kọ́ nílẹ̀ Yorùbá kí làwọn lè lò fún. ẹ má gbàgbé o turmeric yẹn wà nílẹ̀ Yorùbá. bẹ́ẹ̀ni ó wà nílẹ̀ Yorùbá boswellia táwọn iná wà nílẹ̀ Yorùbá torí pé àwọn Haúsá ni. àwọn ní orúkọ wa ló ń jẹ́ nílẹ̀ Yorùbá. orúkọ Yorùbá ẹ̀ ní kò tí ì clear fáwọn èèyàn torí pé wọ́n sọ pé ó wà nílẹ̀ Haúsá tẹ bá wò ní pé ẹgbẹ́ bá gbẹ̀dọ̀ is boswellia available in Hausa land they will say yes but ẹ bẹ́ẹ̀ bá fẹ́ ṣe wàhálà tó bá ti lọ sí Jumia I want to buy boswellia wọ́n á tà fún tó bá yẹ tà fún boswellia is the best. tó bá tà fún yóò jẹ́ ni yóò mú. ó máa ti ṣe sínú capsule wọ́n ti ṣe bíi cream náà. ó ṣe é lò ètí wọn lè mú sí ẹnu wa ètí wọn lè máa fi wọ́ kíní wa. ó lè máa lọ pátápátá. ó máa lọ pátápátá bẹ́ẹ̀ ni boswellia lórúkọ ẹ̀ boswellia àti turmeric kí wọ́n mix kì í ṣe boswellia yẹn nìkan o kí wọ́n mix iṣẹ́ tí boswellia ń ṣe ni pé ó ń ṣiṣẹ́ fún ẹ̀ẹ́tì cartilage tó mú bóònù dání so tó bá tẹ̀ ní pé bí cartilage yẹn ti worn out tó ti jẹ́ pé tí kò tó máa ṣe cartilage yẹn ni pé tó bá ti dín pé cartilage ó ti worn out ó máa jẹ́ kí friction máa wà láàrin bone tó dàbí mediator láàrin wọn tó bá ti tíbòdì ẹ bá ti ń crash papọ̀ ó máa dín pé friction máa ṣẹlẹ̀ ní bone ẹ̀ á wá damage inflammation máa ṣẹlẹ̀. bàbá nọ́mbà yín fẹ́ni tó bá fẹ́ kún àlàyé sí lórí nǹkan tí àgbéwálé ni. nọ́mbà mi ni 090 60 75 95 28. ẹ káàbọ̀. Alore TV Alore TV nílé nílé òkúni ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó Alore ẹ máa wò ó ẹ máa wò ó Alore ẹ máa wò ó lórí lọ́gbà ó kọ́ni lóye ẹ máa wò ó ọmọdé àgbà ẹ máa wò ó.